Èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lẹ ń kọ́? Ó dùn mí nǹkan tó ṣẹlẹ̀ sí Queen Naomi, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀mí wọn wà láyé. Tó bá jẹ́ pé àwọn jàǹdùkú yìí, tó bá jẹ́ pé wọ́n ká wọn mọ́ ibi event tí wọ́n lọ tàbọ̀ mọ́ wọn àbí tán lọ ṣe wọ́n níṣe, kí la fẹ́ sọ? À ń sọ, gbogbo wa náà là ń sọ wípé gbogbo àwọn tó wà ní inú iṣẹ́ ibi yìí tí wọ́n rán níṣẹ́ burúkú yìí, Ọlọ́run á bá wa wá wọn rí ojú wọn ní agbára Ọlọ́run. Wọ́n á jìyà ẹ̀ṣẹ̀ wọn, wọn ò ní lọ láì máa jìyà. Àwọn tó dẹ̀ rán wọn ní iṣẹ́ burúkú yìí, àwọn náà bá wọn pín nínú ìyà yìí. Ẹ̀yin èèyàn lé, ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ń jẹ́ nǹkan tí kò ń ṣe nǹkan ìwúrí. Kéèyàn fẹ́ ṣe nǹkan, káwọn èèyàn kan wá lọ bẹ̀ kan lọ da ogbó ẹrù. Ẹ rí pé nǹkan tó bad ni. Ẹni ẹlẹ́ni tó ti ń plan event láti last year. Ẹ̀yin wá débẹ̀, ẹ wá rán àwọn jàǹdùkú, ẹni kan lọ dàbẹ̀rù nítorí pé ẹ fẹ́ kí event yẹn kó wá sí ìmúṣẹ. Àwọn ọmọ ọlọ́mọ, àwọn ọmọ tí ó ṣẹ̀yìn, àwọn ọmọ tó jẹ́ pé wọn ò dẹ́ṣẹ̀, ẹ lọ pa wọ́n lẹ́kún. Ẹni tó rán àwọn people yìí ní iṣẹ́ burúkú o, àtẹni tó rán wọn o, àtẹni tó ṣe iṣẹ́ burúkú yẹn, gbogbo yín, ẹkún tí àwọn ọmọ yẹn tán sun àti ìjìyà tẹ́ fi jẹ àwọn ọmọ ọlọ́mọ, àwọn ọmọ tí ò dẹ́ṣẹ̀, ẹ̀yin ẹ máa jẹ èyí tó jù yẹn lọ. Ẹ máa jẹ èyí tó jù yẹn lọ because ìkà ni yín. Ìkà ni yín. Kí ló dé? Lóòótọ́ àmọ́ àwọn tó ṣiṣẹ́ yìí o, ṣùgbọ́n wọ́n ní bí wọ́n ṣe ń sọ o, wọ́n ní wọ́n rán àwọn jàǹdùkú yìí níṣẹ́ burúkú yìí. Ta ló fẹ́ rán wọn níṣẹ́ burúkú yìí? Gbogbo àwọn èèyàn náà ní àwọn àǹtí wa gbogbo yìí máa mọ̀ ń pa ẹ̀. Wọ́n ní àwọn àǹtí wa gbogbo yìí máa mọ̀ ń pa ẹ̀. Àjẹké lánàá, kí ló dé? Ọmọ kú lénìí. Ta ni ò mọ̀ pé àjẹ́ àná ló pọmọ jẹ? Ẹrù ló kọ́kọ́ sọnù. Ìgbà tó yá tí ẹ rí pé ọ̀nà àbáyọ dé, ẹ tún wá lọ rán àwọn jàǹdùkú kan lọ dàbẹ̀rù. Ṣùgbọ́n wọ́n ní Governor Makinde ti dìde o. Governor Seyi Makinde, Governor Oyo State. Wọ́n ní wọ́n dìde, wọ́n ní ẹnikẹ́ni tí ó bá lè bá wọn wá àwọn jàǹdùkú yìí rí àbí tó fún àwọn ní information nípa ibi tí wọ́n wà, wọ́n ló máa gba 5 million ni. Ó dàbí ẹni pé 5 million náà ni. Wọ́n náà wá fún ní 5 million. Lóòótọ́ wọ́n ní wọ́n wá togun wọ́n wá tìjàtìjà ní mọ́tò náà gbé wá. Wọn ò fẹsẹ̀ rìn. Wọ́n wọ ọbẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí já canopy, wọ́n bẹ̀rẹ̀ sí dá chair rú, wọ́n bẹ̀rẹ̀ sí scatter gbogbo nǹkan, wọ́n ń lé gbogbo àwọn ọmọ yẹn kiri. DJ wọ́n fọ́ lórí. Oríṣiríṣi nǹkan náà ṣe síbẹ̀. Ṣùgbọ́n èmi fẹ́ kí àwọn ẹlẹ́ṣẹ̀ yìí kan máa rò lọ́jọ́ kan. Lóòótọ́ wọ́n lè rán yín iṣẹ́ burúkú o. Wọ́n rán yín ní iṣẹ́ burúkú, ẹ dẹ̀ gba owó Júdásì. Owó tẹ́ ẹ gbà yẹn, ẹ ní fi ṣe nǹkan rí. Ẹ ní fi ṣe nǹkan rí owó tẹ́ ẹ gbà yẹn. Àfi tẹ́ ẹ bá jẹ́wọ́ àwọn tó rán yín ní iṣẹ́ burúkú yìí. Torí owó tẹ́ ẹ gbà yẹn gangan, òun ló máa ṣe wàhálà fún yín. Òun ló máa jẹ́ wàhálà fún yín. Àfi tẹ́ ẹ bá jẹ́wọ́ àwọn tó rán yín níṣẹ́, torí Ọlọ́run máa fi ara ni yín ni. Ọlọ́run máa fi ara. Ṣé mọ̀ pé ẹ̀yin èèyàn, tá a bá ń sọ̀rọ̀ pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí Queen Naomi, ó dàbí ẹni pé àwọn èèyàn máa ń rè pé bóyá a máa ń màtàmọ́ ni. Ṣé ẹ ti rí ní ìsìn? Gbogbo ayé lórí nǹkan tó ṣẹlẹ̀. Tán lọ dá bí tó ti fẹ́ ṣe event, tán lọ dàrú. Gbogbo ayé lórí. Àbí wọ́n ṣe event ni? Ẹ ṣáà rí gbogbo ẹ̀ lórí fídíò. Ìkà làwọn èèyàn o. Ìkà. Ọlọ́run á fún gọ́vnà ṣe, wọ́n á rí àwọn pípò ìmú.
kán fi imú wọn kán fi jófin àtàwọn tó rán wọn níṣẹ́ burúkú àtàwọn tó lọ ṣiṣẹ́ burúkú kán fi imú wọn kán fi jófin. Nǹkan tó dùn mí ni pé kò sí security tó ní ibẹ̀ yẹn because báwo ni odindi ìyàwó ọba aládé wọ́n ṣe fẹ́ ṣe event tí àwọn ọlọ́pàá ò ní kún ibẹ̀ yẹn tó bá gba ọlọ́pàá 50 in fact ó yẹ kó ju ọlọ́pàá 50 lọ láyé tá a mọ̀ pé wọ́n ń jí àwọn ọmọ gbé yìí kí ni assurance pé nǹkan burúkú kò ti ṣẹlẹ̀ sáwọn ọmọ mi bẹ́ẹ̀ a lè sọ ẹ worú woman tó ní pé ó fẹ́ bímọ ọmọ kú síbẹ̀ ẹ worú bó ṣe fọ́ DJ lórí mélòó la fẹ́ sọ in fact nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí ó dùn mí gan-an nítorí gbogbo ìnáwó gbogbo oúnjẹ tán ti sè gbogbo nǹkan tán ti ṣe tán ti plan àwọn èèyàn ọ̀dájú làwọn tó ṣiṣẹ́ yìí o ọ̀dájú ni yín ọlọ́run ò dẹ̀ ní fire fún yín gbogbo ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ burúkú yìí ẹ lọ́wọ́ nínú ẹ̀ ni o ẹ̀yin lẹ ṣe oògùn ọ̀run ló máa bá yín jà ló máa dojú ìjà kọ yín ẹ ní lọ láì máa jìyà orí àwọn ọmọ yẹn tí wọn ò ṣẹ̀yìn tí wọn ò ròyìn ó máa fìyà jẹ yín ẹ̀yin èèyàn lé ẹ̀ rí pé ilé ayé yìí ó lágbára kò jẹ́ bó ṣe jẹ́ bí a ṣe gbọ́ nìyẹn allegedly tán ní gọ́vnà Seyi Makinde ti ní àwọn máa wádìí ọ̀rọ̀ yìí àwọn dẹ̀ máa fìyà jẹ àwọn ọ̀daràn yìí orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì à ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa a dẹ̀ tún sọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wa nílé wọn gbọ́ Gẹ̀ẹ́sì à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o a kú ìpalẹ̀mọ́ ọdún abáwaláyé abáwaláyé ní agbára Ọlọ́run please share this video like and subscribe God bless you all Mashola Gist TV ń kí yín o ẹ kú ọdún abáwaláyé abáwaláyé ara o ẹ ṣé.